sitting room wọn náà ní àwàyí òní ní ọjọ́ 29 ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá 2025. A'udhu billahi minash shaitanir rajim. It's okay. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillah. Thumma salatu wassalam ala rasulillah. Dúpẹ́ fún ọlọ́dọ̀ náà. Tí gbogbo wa tí a bá wo ojú fóònù wa dáwọn ojú screen wa a rí pé bàbá wa Chief Lere Paimo ẹ̀dá onílé ọlá àwọn ni a wà pẹ̀lú wọn láàárọ̀ yìí inú ilé wọn náà la wà yìí sitting room wọn náà ni a wà yìí òní ní ọjọ́ 29 ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kọkànlá 2025 láàárọ̀ ọjọ́ Saturday a wà ní ilé bàbá wa Chief Lere Paimo ẹ̀dá onílé ọlá bàbá ẹ kí gbogbo àgbáyé. Ẹ kú ojúmọ́ o gbogbo ènìyàn mi bí ẹ ti ń gbọ́ mi a ó ṣoríire o ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí rò gbogbo ẹni tó bá ń ro kúrò wá ọ̀sán gangan wọ́n gbọ́ kó aró òjijì rà fáwọ̀ wọ́n máa gbakúwakú ni o. Gbogbo wa tí a wo orí bàbá wú torí pé ariwo yẹn ó ti káàkiri ó ti lọ torútorú àwọn èèyàn ń pè ní tọ̀sẹ̀ àtorútorú tí gbogbo wípé kí ló ṣe bàbá èmi ò tiẹ̀ mọ̀ kankan pé ibi táwọn wà busy so bí mo ṣe wá tán fóònù làwọn arí toríṣiríṣi captions bàbá ẹ̀dẹ̀ onílé ọlá wà láàyè wọ́n ní bàbá ń jẹ ọkà wọ́n sì mú ẹ̀kọ́ yẹn gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé Ògbómọ̀ṣọ́ tí wọ́n bá ti jẹ ọkà tán wọ́n wà tó mú ẹ̀kọ́ yẹn wọ́n ò tó mú lé lórí so bàbá ẹ̀dá onílé ọlá wọ́n wà dáadáa nǹkan kan ò ṣe wọ́n wọ́n wà dáadáa àlàáfíà ni wọ́n wà gbogbo àwọn ọmọ wọn àwọn ìyàwó àwọn ọmọ gbogbo ẹbí gbogbo àwọn èèyàn ni wọ́n wà ń bí so tí gbogbo kálukú náà gbọ́ pé ṣáà náà ni gbogbo kálukú fi débi báyìí láàárọ̀ yìí so bàbá wà dáadáa o bàbá ẹ̀dá onílé ọlá wọ́n wà dáadáa bàbá ló ń juwọ́ wọn sí yìí wọ́n àrán lọ́wọ́ wọ́n àrán lẹ́sẹ̀ wọ́n àdí létí wọ́n àfọ́ lójú nǹkan kan ò ṣe wọ́n o ẹni pé bàbá tó lo ìlẹ̀kẹ̀ oyè rí bàbá tó lo ìlẹ̀kẹ̀ oyè wọn so ọlọ́run jà mọ́ wà dáadáa o a fi àsìkò yìí a fi dúpẹ́ lọ́dọ̀ gbogbo èèyàn náà ṣé ẹ mọ̀ pé ìyẹn náà ń túmọ̀ wípé ọlọ́run ní kí bàbá ò jẹ́ nǹkan náà ni lẹ́nu àná sóòní ọlọ́run ọmọ èèyàn tó ti kú tẹ́nì kankan ò gbọ́ nǹkan kan ju àwọn aráalé wọn nìkan lọ so ọlọ́run tó ṣe bàbá ní ìràwọ̀ ọlọ́run ní jẹ́ bàbá ó wọ̀ lọ́sàn-án gan ọlọ́run ní jẹ́ bàbá ó tí ì wọ̀ ẹ̀mí gígùn àlàáfíà ara ọlọ́run bá fún bàbá gbogbo ẹ̀yin tí ẹ wá ṣòkàn sàn náà lọ́kùnrin lóbìnrin lọ́mẹ́kẹ́ lágbàlagbà káàkiri gbogbo àgbáláyé ọlọ́mọ iye ibi tó ti pè wá lónìí káàkiri London Amẹ́ríkà Canada gbogbo ẹ̀ tí Nàìjíríà ò tiẹ̀ kò lóǹkà so ọlọ́run tó ṣe bàbá ní ẹni tí gbogbo ayé mọ̀ tó kọ wọn ò bàjẹ́ lánàá ọlọ́run níjó bàjẹ́ lónìí ọlọ́run bá ṣàánú ọlọ́run gbàdúrà wa so bàbá ẹ̀dá onílé ọlá wọ́n wà dáadáa o bàbá ló ti tẹ́ àǹkárá sọ́rùn láàárọ̀ kùtùkùtù so kò sí problem o so bàbá wà dáadáa o so ẹ tún kí gbogbo àwọn yẹn lẹ́ẹ̀kan sí bàbá kẹ́ ṣàdúrà fún wọn. lẹ́ẹ̀kan sí mo kí gbogbo yín ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ẹ máa rí lò nǹkan kan ò ní ṣe yín ẹ̀mí yín ó gùn gbogbo ẹni tó bá ń ro kúrò yín ro àìsàn ròyìn ro àìdá ròyìn ọ̀sán gangan wọ́n gbọ́ pé aró ìjìrà fáwọn owó lóko olúwa wọ́n máa gba kúnyínkú ni nǹkan kan ò ní ṣe yín ẹ ṣé púpọ̀. wọ́n sọ da gbogbo yẹn náà ni so alhamdulilayi nǹkan kan ò ṣe bàbá wà dáadáa o okay. All right. Thank you. Ẹ kú ojúmọ́ gbogbo èèyàn wa jákèjádò àgbáláyé. Nígbà tí a jí láàárọ̀ yìí a jí sórí ìròyìn kan tí àwọn ọ̀tá àlọsíwájú tí wọ́n ń gbé káàkiri pé bàbá Lere Paimo pé wọ́n jáde láyé
àkọ́kọ́ ẹ̀bẹ̀ tí mo fẹ́ bẹ̀ yín tẹ́ máa ń wá nǹkan tẹ́ fi trend lórí social media ni pé àtìgbà tí bàbá ti ń ṣọjọ́ òbí ẹ̀mélòó lẹ ti rántí láti post wọn kọjọ́ òbí wọn tó fi jẹ́ pé irú ìròyìn yẹn lẹ ń wá láti fi ta ọjà tí ẹ fẹ́ tà. Eléyìí ò kí ń ṣe AI, bàbá nìbí. So yàtọ̀ sí pé bóyá wọ́n wà nílé ìwòsàn òun ni wọ́n ṣe ń wò pé bóyá olódì wọn ti jáde láyé. Kò sí nǹkan kan tó ṣe bàbá, kò sí nǹkan kan tí ó ṣe bàbá. A tún rí bàbá pẹ́pẹ́pẹ́pẹ́ sí i. Bàbá wà nílé tí wọ́n ń jẹ̀ka, wọ́n sì wà nílé tí wọ́n mú nǹkan sí i. So gbogbo ẹ̀yin tẹ́ ń gbèrò yẹn lẹ́jẹ̀, ẹ lọ sinmi ẹ̀, ẹ lọ sinmi ẹ̀. Bàbá tí wọ́n sì pẹ́ láyé sí i, ẹlẹ́yìí ò sì ní ṣáájú. Bàbá lẹ̀ ń wò yìí, bàbá wa olóyè Lere Paimo MFR. Bàbá ẹ kú ojúmọ́. Ẹ ó jàre, ojúmọ́ ayọ̀ ni. Àwọn èèyàn gbèròyìn kan láàárọ̀ yìí pé bàbá tàwọn o olódì ẹ ti jáde láyé láàárọ̀ yìí tó sì yàtọ̀ sí in tó ń ṣẹlẹ̀. La ṣe wá ní kó tó di pé wọ́n mọ dáwọ́ olè ń gbòòrò tán mọ mẹ́rù mọ́ bá àwọn èèyàn kémi kọ́kọ́ wá yọjú sí yín léná láàárọ̀ yìí. Olójé kí n pe fóònù yín pé bàbá a sì jọ sọ̀rọ̀ láìpẹ́ yìí kí ló ń ṣẹlẹ̀. Ẹ bá àwọn ọmọ Nàìjíríà sọ̀rọ̀ àtàwọn èèyàn tó ń bọ̀ wá káàkiri àgbáláyé. Gbogbo ènìyàn tẹ́ ń gbọ́ mi, oríire ni ọmọ jẹ́ ti yẹn ò ní jẹ́ orí alẹ́. Èmi Bàhámọ́lá Lérè ọmọ Ọ̀tún Paimo MFR ẹ̀dá onídàára. Mo wà láyé wà láàyè o. Àwọn oníṣẹ́ ibi tó ń gbé ìròyìn ìgbékúgbé láti òru òní, àwọn ò ní ṣépè fún wọn. Ìmọ̀lẹ́dàá mi yóò máa ṣèdájọ́ fún wọn. Àṣẹ. Àlàáfíà ni mo wà. Gbogbo yín po ṣe wá ń gbọ́ mi. Gbogbo ẹ tó bá ń ro kúrò yín ro àrùn yín. Mo wí lórúkọ Olúwa pé ọ̀sán gangan ni wọ́n gbọ́ kó aró òjijì làfáwọ̀. Wọ́n máa gbà kú ikú ni. Àṣẹ. Ó sì tó bàbá. So bó ṣe jẹ́lẹ̀ ti gbọ́ yẹn àyàn wa. Bàbá wà láyé, bàbá wà láyé. Kódà bàbá fẹ́ jàmọ̀là, a tún ní ká sáré ṣe fídíò eléyìí káwọn èèyàn kan tó mọ tán tí ò yẹ káàkiri láti máa dẹ́rù bà wọ́n. Ẹ ṣé gan-an.